akọ́ṣẹ́mọṣẹ́ kò sí nǹkan tí mo gbà gbà torí mi mọ̀ tó akọ́ṣẹ́mọṣẹ́ kò síbi tí wọ́n bá jáyàn sí tẹ̀lé lọ torí pé àwọn èèyàn máa ń rí mi bí ẹni tí ó gentle tí ò ń sọ̀rọ̀ mélòó la yé ọ̀hún wọ́n máa ń rò pé ìyàwó ilé yìí torí pé mo jẹ́ ìyàwó ilé wọ́n máa ń rò pé ìyàwó ilé nìkan ló rọ̀ mí lọ́rùn rárá láǹgọ̀ pé nígbà tí mo dé gbẹ̀jì sọ̀rọ̀ ṣẹ́kọ̀ tí mo ṣe Àníkẹ́ Kólóbà Elédùmarè ọ̀gá ògùn kẹta pàlágà mo ti tàkàdá ẹ pé ìyẹn náà ti yàtọ̀ sí ìyàwó ilé ó ti yàtọ̀ sí ìyàwó ilé o mo ti ṣe kan náà Anita àjọ pé ìbọn là ń gbé kiri bẹ́ẹ̀ ni mo ti ṣe kan náà mo ti ṣe arúgbó mo ti ṣe ọmọ kékeré mo ti ṣe kò sí ibi tí wọ́n dà mí sí tí mi kò sí rò tí ẹ̀ tí lè rí kò tí ì fẹ́ sí kábíyèsí rẹ̀ lọ. ẹ ti wẹ̀ inú omi rí ẹni kẹ́ bọ́ sí òun wá sínú kúrò kẹ́ máa wẹ̀ lọ. omi agbidun àbomi ọ̀rọ̀ yẹn kábíyèsí ọ̀rọ̀ yẹn kọ omi ìsinmi kù mọ́ sọ. wọ́n nu ìsinmi kù mọ́ wẹ̀ wọ́n wẹ̀ èso ọlọ́wọ́ àánú rẹ o. wọ́n ti tì mí bẹ́ẹ̀. wọ́n ti tì í bẹ́ẹ̀ àwọn àti yìí bẹ́ẹ̀. èmi àti yín èmi àti yín. ẹ sáfì mi lè bẹ mi ọmọ olùgbé ní nǹkan olùdákọ̀dákọjá oṣù mi púùlù dé omi mi bẹ́ẹ̀ jẹ́ mi fi bẹ́ẹ̀. tọ́mọ ní kí ni àwọn wá kí orú omi ẹni ọ̀wọ̀ nígbà tó wá mú mi ni ó wá pa lórí wọn yóò yà yọpọ̀rọ̀ ni. àwọn ẹgbẹ́ yóò kàn sẹ́wọ́ sí ilé ẹ̀kọ́ ni pé àwọn ẹgbẹ́ wa mo fẹ́ dákọ̀ ìyá lásàlátì kò sí lóòótọ́ ti play rí ìyẹn bá ìdí ẹ̀ ti release sinimá kankan jáde rí ẹ̀ ti gbé jáde fún ara yín lórúkọ yín. ṣé bẹ́ẹ̀ ní fans mi ni. bẹ́ẹ̀ ni wà á tí mo. fún àwọn tí ń wò wá tí ń gbọ́ wa ni. ok mo bẹ́ẹ̀ ilẹ̀ fẹ́. àwọn tí wọ́n ti ń gbọ́ wa. èmi ni mo release fẹ́ràn mi Àníkẹ́ Kólóbà ìdájọ́ owó Ọláwétìmí lóògùn ọ̀fẹ́ ṣé ẹ wo lóògùn ọ̀fẹ́. lóògùn ọ̀fẹ́ mo wò tí wọ́n kọ́ lẹ́la ẹ̀. olóògbé yín lóògùn ọ̀fẹ́ sí mo ti ná gbogbo àwọn ọkùnrin gbogbo ọkùnrin mo fẹ́ náà tó kọ́ ẹ wò ó pé ìyẹn dáhùn yẹn lórí. 5-0 èmi láyé mi kò ṣẹlẹ̀ sí lórí ètò. hello ẹ ká sọ o. Ori. Ori 5 sọ̀rọ̀ àti wọ́n sẹ̀. Èmi ni mo release Èrè Ayé. Kábíyèsí ọ̀la. Ìyàwó olórin. Ìyàwó olórin. Olórin. Àti bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́ kí làṣírí ẹ̀ wáyé. Ẹ dé industry ń sìn láàrin ogún ọdún ni. Ẹ wo sinimá tẹ́ ti kà sílẹ̀. Ẹlòmíà wà ní industry láàrin 40 ọdún, 50 ọdún, 30 ọdún. Tipátipá sinimá kan sinimá méjì ìlà release kí làṣírí wáyé. Ògo Ọlọ́run. Ẹgẹ́ jẹ́wọ́. Nígbà tí mo fẹ́ sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ kí ni mo fi bẹ̀rẹ̀ Ọlọ́run máa nú Ọlọ́run ni. Àánú lè rí gbà. Ó ń bá mi sùn ó ń bá mi jí àánú Ọlọ́run ni mo rí gbà. Ilé rí gbà kábíyèsí Ọlọ́run. Ẹgbọ́n kan lọ́pọ̀ ìgbà tẹ́ bá ṣe sinimá mú ìwà Adémọ́lá máa ń wà bẹ́ẹ̀ lọ́pọ̀ ìgbà àbí bẹ́ẹ̀ kọ́ mà ṣé ẹ gbọ́dọ̀ wọn kọjá. Mi ò gbọ́dọ̀ wọn kọjá. Ẹ gbọ́dọ̀ wọn kọjá. Bọ̀ tí máa fẹ́ ka àwọn ọ̀gá mi ló mọ̀ tó ní bá wọn lẹ́nu iṣẹ́ yìí. Ìlànà náà kábíyèsí Ọlọ́run. Ibi rí títà dédé ó lè ní ṣé tẹ̀yìn bá ṣe láàrin 20 ọdún ká mọ̀ tara wa jẹ́ ó ti di àgbọ̀ òjẹ́ ń bẹ̀ tí ó yẹ tí ó gbó ń bẹ̀ kí lè sọ pé eré tíátà torí mo bọ̀ wá síbi kan tó yẹ pé yọ kàn mí gan fún ara yín báyìí kí lè sọ pé eré tíátà. Adúpẹ́ lọ́dọ̀ wọn. Ẹnì tó kọ́ ọmọ yóò ṣe é. Ọmọ tó bá wù. Ọmọ tó bá wù. Ṣé mọ̀ pé káwa tó dé àwọn kan ti ṣiṣẹ́ ẹ̀dá wọn. Bẹ́ẹ̀ni kankan ti ń ṣiṣẹ́ ẹ dákẹ́ mọ́ fúláṣì mi tí yóò ní ta o ẹjọ́ torí tọ́ ẹ má fúláṣì mi ọlọ́run ẹ má bọ́rọ̀ bọ̀. Káwa tó dé àwọn kan ti ṣiṣẹ́ àwa ń ṣe ọmọ tí wọ́n ti bí a ṣiṣẹ́ ṣe rí bí iṣẹ́ lóòótọ́ láyàsùkò kan síbi àtàwà títí tí àsìkò ó rí bákan nítorí àwọn àjọnìbọn tó ń jẹjẹ ajíbọn ni. Ìyá àwọn tó ń parí tíṣẹ́ yín kọ́ yẹn. Àwọn ló ń jẹ́ kíkí ní àfẹ́ tiwa báyìí but iṣẹ́ yìí ó sì lọ sí ibi tí ẹnìkan kò lè rò pé iṣẹ́ ìṣe máa dé pé àwọn ọmọ tá àti ìbí wọ́n sì máa jẹ́ ìbò lọ́wọ́ iṣẹ́ yìí. Kábíyèsí Ọlọ́run wọ́n sì máa jẹ́yàn bí iṣẹ́ yìí. Hello. Ẹ káàsán máa kí lórúkọ yín bó lẹ ti ń pè. Kí lẹ pè é? Kí lẹ porúkọ yín? Hello. Kí lẹ porúkọ yín mà? Bùkọ́lá láti Muslim àbí? Àǹtí Bọ́sẹ̀ wà lórí ètò ẹ̀rì pọ́n jókòó sẹ́gbẹ̀ẹ́ mi. Ẹ wò wọ́n Facebook báyìí. Ẹ ṣe mọ̀.
ẹ ṣé ma ẹ káàsán ma. Ẹ káàsán tó. Yes ma. Ẹ pé ká ṣe ká máa ní ìfúnpá máa. A dúpẹ́ lọ́dọ̀ lọ ma. Ẹ lọ́dọ̀ àkókò ká máa ń gbádùn àwọn ìṣòro ìṣòro. Ẹ ṣé ma ẹ ṣé ma. Ẹ púpọ̀ o. Yes ma ẹ ṣé gan ni ma. Ọlọ́run á máa wà pẹ̀lú yín. Àmín ma àmín ma. Ẹ máa mú ní kíkí yín náà. Ẹ ṣé ẹ náà ṣé pọ̀ mà nífẹ̀ẹ́ ẹ ṣé pọ̀ mà ẹ ṣé ẹ ṣé. kábíyèsí rí ọlọ́run ẹ̀yin tẹ́ ṣe ń darapọ̀ mẹ́tò Àjíbọ́sẹ̀ ló wà lórí ètò ẹ̀yin tẹ́ wà lórí pílátífọ́ọ̀mù Prince FM radio ẹ̀yin tòkè òkun Àjíbọ́sẹ̀ lẹ́ ń gbọ́ wọn bẹ́ẹ̀ tẹ́ ìbá láǹfààní àti wo Facebook ẹ máa lọ sórí Omeni Owo TV lórí YouTube Àjíbọ́sẹ̀ ti wà mẹ́ báyìí lọ́wọ́lọ́wọ́ tí Jésù ó fi dé bí wọ́n ṣe wà mẹ́ ti ẹnu wọ́n bá 100 kan tẹ́tù 100 or 120 tí ò ṣe yí mọ́ bí wọ́n ṣe máa wọra wọn bẹ́ẹ̀ tẹ́mi náà nílé àtòrò Omeni Owo. ní 120 mo sọ. Èmi ò fẹ́ yín mo fún ọ. ẹ̀dẹ̀ 120. Èmi ò fẹ́ kán gbé mi síta kọ́ máa sáré. wọ́n ní sáyé. Ìgbà